kí mi káàbọ̀ sílé nínú ọjọ́ yìí kò ní lè ṣẹlẹ̀ nítorí bàbá mi àti àwọn ẹ̀gbọ́n mi ti fi ìlú sílẹ̀ lọ sí Amẹ́ríkà. Àjòjì chef tí bàbá mi ṣẹ̀ṣẹ̀ gbà láti máa dáná fún mi. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí onítàn, ẹ káàbọ̀ padà sórí ìkànnì ọpẹ́yẹmí onítàn. Lónìí eléyìí tí mo mú wá fún yín ìkà lèèyàn, èèyàn nìkà, eléyìí ó lágbára o. Gẹ́gẹ́ bá ṣe rí ọmọ yìí, ọmọbìnrin yìí, ọmọ mi mọ iye ọmọ ọdún ẹ̀, ẹ má jẹ́ n sọ díìpù fún yín, ẹ mọ̀ mi fẹ́ bà fíìmù jẹ́ fún yín. Tó jẹ́ wípé ọmọ secondary school padà délé, inú ẹ̀ ń dùn pé ohun mèremère ti ṣẹlẹ̀ nílùú àwọn nǹkan kan bẹ́ẹ̀. Àmọ́ ìbànújẹ́ ọkàn ni fóun pé ìyá òun àti bàbá òun àtàwọn ẹ̀gbọ́n òun ò ní bá wọn lé. Kí ló lè fà tí ò fi ní bá wọn lé? Ìyẹn lèmi ò mọ̀, ìyẹn ni màá fẹ́ kẹ́ lọ find out fún ara yín. Ṣẹ́rí Àníkẹ́ Àmì, ó disappoint mi gidi gan-an nínú fíìmù yẹn ni. Gẹ́gẹ́ bí mo ṣe mọ Àníkẹ́ Àmì, èèyàn gidi mà ní o. Àmọ́ nínú fíìmù yìí tí ẹ bá wo nǹkan tí woman yìí ṣe, tí lady yìí ṣe nínú fíìmù yìí, ẹ máa mọ̀ wípé èèyàn nìkà, ìkà lèèyàn. Kí èèyàn kẹ́dẹ̀ rí ọmọ kékeré yìí, kẹ́dẹ̀ wo àwọn irú ìwà bẹ́ẹ̀ yẹn fún ọmọ kékeré yìí. Ẹ jẹ́ kẹ́ wo díẹ̀ sí, ẹ jẹ́ kí n forward díẹ̀ kẹ́ lè rí. Ṣé ti rí? Níbi tí ọmọ yẹn tó nífẹ̀ẹ́ àǹtí yìí dé. Àǹtí yìí, ṣé kí n sọ fún yín? Ọmọ ọ̀dọ̀ ni ó. Ẹ wo díẹ̀, ẹ jẹ́ fún yín díẹ̀ o. Miss Péjú. Ṣẹ́rí bí ọmọ yìí ṣe mú àǹtí yìí, ó mú wọn bíi pé ẹ̀yin ni mo fojú jọ, ẹ̀yin ni mo fara jọ, ẹ máa bọ̀, ẹ wá sùn tì mí, ẹ wá ṣe gbẹ́, ẹ wá ṣàwò. Ibi tí ọmọ yìí ti fẹ́ tú àṣírí rèé o. Àṣírí kí lọmọ yìí fẹ́ tú gangan? Ẹ̀yin tèmi tẹ́ bá tí wo fíìmù yìí 2 days ago ni ó dẹ̀ ti wọ 500,000 views. Ẹ̀yin tèmi máa fẹ́ kẹ́ lọ wo fíìmù yìí. Fíìmù tí èmi bá mú wá fún yín, fíìmù tí èmi bá review àbí tẹ́ bá rí title ẹ̀ lórí ìkànnì mi, ó yẹ kí ẹ mọ̀ pé top notch ni. Mi ò kàn ní mú fíìmù wá fún yín pé ẹ lọ fi data yín wò. Ẹ understand? Fíìmù tó jẹ́ pé ẹ máa kọ́gbọ́n, fíìmù tó jẹ́ pé ó make sense, òun lè máa mú wá fún yín tó jẹ́ pé ẹ̀yin ò tiẹ̀ need àti waste data yín rárá. Èmi á máa bá yín fish it out, màá bring them out for you. Ṣó ti yé yín? Ẹ̀yin ẹ má worry. So bí fíìmù yẹn ṣe lọ nìyẹn, kí ló máa wá gbẹ̀yìn ẹ̀? Ṣé ọmọ yìí kò máa fara ẹ̀ sínú àjàgà báyìí torí pé ọmọ yìí nìkan ló ń gbé nínú ilé ńlá yìí? Kí ni ìdí tí ó fi ń dá gbé nínú ilé ńlá yìí? Ẹ jẹ́ kẹ́ tún wò díẹ̀ sí, ẹ jẹ́ fún yín díẹ̀ jẹ́. Ẹ jẹ́ kó sí bed kejì, ẹ jẹ́ ká gist ma. Ó fẹ́ ká jọ dọ́wọ́ èké. Bẹ́ẹ̀ ni. Gist tí ọmọ yìí fẹ́ gist àǹtí yìí rèé o, tó kó sí wàhálà gidi gan ni ó kó ọmọ yìí sí. Ẹ má jẹ́ kí n fagùn fún yín, ẹ tètè ṣe kí ni, ẹ tètè click bí mo ṣe ń sọ, kẹ́ tó click kúrò lórí fídíò tèmi, ẹ jọ̀ọ́ ẹ bẹ̀ mi like fídíò mi, ẹ like kẹ́ tó lọ wò, kẹ́ support wọn, kẹ́ comment, bí a ṣe máa support wọn náà ni because ó ṣiṣẹ́ takuntakun náà. Ọmọ Àníkẹ́ Àmì, ọmọ ni lady yẹn, mo máa like ẹ̀. Ṣé òun ló ọkùnrin inú ẹ̀? Ó wà too talented, very talented. Àná ọmọ tí wọ́n lò yìí náà, mo like ọmọ, ó kọ́ ẹ pé ó máa ń ṣe bí alágídí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí onítàn, mo tún ti fẹ́ máa lọ. Ẹ kó ojú lọ́nà, mo tún máa mú mi wá fún yín. Ẹ má lọ síbi tó far away. Tẹ́ bá ti ń wá fíìmù, tẹ́ wò pé fíìmù wo ni mo fẹ́ wò ní weekend yìí o, àbí fíìmù wo mo fẹ́ wò lálẹ́ yìí, jẹ́ kí n lọ sórí ọ̀dọ̀ Ọpẹ́yẹmí onítàn. Èyí fíìmù tó bá ti recommend, ó yẹ kẹ́ ẹ mọ̀. Ó máa ń jìnnà, ó máa ń dé bẹ́ẹ̀ ni. Kò ní dípẹ́ ẹ máa scroll, ẹ máa mọ̀ pé irú fíìmù wo lélẹ̀, irú fíìmù wo lélẹ̀, pé ẹ máa waste time yín for the first 20-30 minutes. Ẹ kọ́kọ́ click into the film. No, àwọn fíìmù tí ń bá mu wa kò rí bẹ́ẹ̀. Ṣó ti yé yín? Ẹ tètè lọ wò. Màá tún máa rí. Ó dàbọ̀, ó dìgbà. Ẹ̀yin la máa rí. Èmi lè máa bá ọ. Àbí báwo lọ ṣe máa ń sọ? Ó dàbọ̀ ẹ̀yin tèmi.